àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. wọ́n ní bá a bá ń dúpẹ́ lọ́wọ́ yínníyínní tí ń jẹ́ ká mọ bí tá a dé ká má gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ ganigani tí ń jẹ́ ká mọ bí tá a kù sí. ẹ kú ilé là ń kára lé o ẹ kábọ̀ là ń kérò ọ̀nà. wọ́n ní bá a bá déwájú ilé baálé ilé là ń kí elégbèje àdó, bá a bá dé ọ̀dẹ̀dẹ̀ lé ìyálé ilé là ń kí elégbèje ìlẹ̀kẹ̀. mo kí yín nílé lóko lájò àti lẹ́yìn òdì àkú bí ojú ọjọ́ ṣe rí. ìtàn ọmọdé nínú àjàalẹ̀ tá ń bá bọ̀ àátúmọ̀ ní tẹ̀síwájú lọ́jọ́ tèní. ìrírí ayé TV àwa ni bàbá. àní irúfẹ́ ìrànlọ́wọ́ òun ni ọmọ bọ́ọ̀yì awakọ̀ yìí ṣe fún Ọdẹ́bùnmí láti yọ jáde nínú àjàalẹ̀ yìí. ṣó yìn wọ́n àbí kò yìn wọ́n? ṣó rí yọ jáde àbí kò rí yọ jáde? ibi tá a dẹnu dúró sí wa lọ rèé àátúmọ̀ ní tẹ̀síwájú lọ́jọ́ tèní. ìrírí ayé TV àwa ni bàbá. kí n má bàa gbàgbé orúkọ mi ò tí ì yí padà, Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè nípa pósítà kí ni àbíkú tẹ́ ń wò nínú àwọn pósítà yìí, a ti padà yọ ètò ọ̀hún jáde fún yín o. ètì ń bẹ lórí ìkànnì Ìrírí Ayé TV báyìí. kí ni àwọn ìgbésẹ̀ téèyàn lè ṣe láti fi ṣẹ́gun àbíkú? báwo lèèyàn ṣe lè ṣe gbà tí ò ní kàgbákò àwọn ọmọ àbíkú wọ̀nyí? gbogbo ẹ̀ ní ti ń bẹ nínú fídíò ọ̀hún. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí wò ó níṣe ni kẹ́ ẹ lọ wò ó. èmi àti àní kàgbákò àwọn ọmọ àbíkú ẹ bá ń ṣàmì àdúrà. kí ló ṣẹlẹ̀ láàrin ọmọ bọ́ọ̀yì awakọ̀ yìí àti Ọdẹ́bùnmí? ẹ jẹ́ ń ṣí gàbá lórí ètò ìrírí ayé TV àwa ni bàbá. àní Ọdẹ́bùnmí ọmọ bọ́ọ̀yì awakọ̀ yìí jẹ́ kó di mímọ̀ fún mi pé iṣẹ́ tóun ń ṣe tóun fi ń jẹun rèé, níṣe ni òun kàn fi ṣe awakọ̀ bójú láàrin ìgboro. àfi k'Ọlọ́run ṣàánú wa. ó wá ní kí n gbàdúrà kóun tètè rí àwọn ènìyàn mìíràn kó wá sínú àjàalẹ̀ yìí, ìyẹn láàrin ọ̀sẹ̀ kan péré. ó tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀, ó ní bó tilẹ̀ jẹ́ wípé a ti múlẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ inú àjàalẹ̀ yìí, ṣùgbọ́n ọgbọ́n ò ní tán láyé ká wá lọ sọ́run. òun yóò gbìyànjú láti sa ipá tòun láti yọ mí jáde kúrò nínú àjàalẹ̀ yìí. ẹgbọ́n náà ṣé yóò sì yìn wọ́n báyìí? torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọ̀dàlẹ̀ bálẹ̀ kò, ẹni bá dalẹ̀ yóò bálẹ̀ lọ ni. ṣé kìí ṣe ń pé ọmọ bọ́ọ̀yì awakọ̀ yìí náà fẹ́ dalẹ̀ àwọn èèyàn nínú àjàalẹ̀ yìí? ṣé kìí tiẹ̀ ṣe ìkọjá ààyè tí wọ́n ń sọ fún Ọdẹ́bùnmí gan ló fẹ́ ra wọlé yìí? ọ̀dà náà mò ń bọ̀ kí n tẹ̀síwájú fẹ̀yìn aráalé. ìrírí ayé TV àwa ni bàbá. Ọdẹ́bùnmí ní pẹ̀lú nǹkan tí ọmọ bọ́ọ̀yì awakọ̀ yìí sọ, inú mi dùn gidi gan, mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. lẹ́yìn náà mo lọ bá onítèmi, ìyẹn ọmọbìnrin tá a jọ wánú àjàalẹ̀ yìí. mo ṣàlàyé fún ọmọbìnrin yìí lẹ́kùnrẹ́rẹ́ ohun tèmi àti ọmọ bọ́ọ̀yì awakọ̀ yìí jọ sọ. ọmọbìnrin yìí sì fún mi lésì pé háwù ṣé mi wá fi òun nìkan sílẹ̀ sínú àjàalẹ̀ yìí ni? mo dáhùn mo ní níbo, kò jọ rárá. tí ìgbín bá fà lọ́rọ̀ èmi àti ẹ báyìí, ìwọ ni kó o múra rẹ gírí, torí ń pé a fẹ́ fi ẹ̀mí ara wa wéwu ni. ẹlẹ́mìí ló sì máa láàsì. lójú ẹsẹ̀ la bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kí ọmọ bọ́ọ̀yì awakọ̀ yìí tètè rí àwọn ènìyàn mìíràn kó wá sínú àjàalẹ̀ yìí. níṣe ni àdúrà wa dà gẹ́gẹ́ bí èpè. àwọn Yorùbá kúkú tiẹ̀ ti sọ yín pé bí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò ní dára. àwọn ọmọ aláìgbọràn kúkú pọ̀ láàrin ìgboro tí wọ́n lè kó sí páńpẹ́ ọmọ bọ́ọ̀yì tí yóò sì kó wọn wá sínú àjàalẹ̀ yìí. ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ kan tí ọmọ bọ́ọ̀yì ti lọ. nǹkan bẹ́ńdúníyàn tá a wà yìí. mò ń padà bọ̀ sórí ètò ìrírí ayé TV àwa ni bàbá. àní Ọdẹ́bùnmí ní ọjọ́ kẹjọ tí ọmọ bọ́ọ̀yì kúrò nínú àjàalẹ̀ yìí, ó mọ̀ tó padà dé sínú àjàalẹ̀ yìí o pẹ̀lú àwọn ènìyàn méje mìíràn. kábíyèsí Ọlọ́run, inú wa dùn. ṣùgbọ́n àánú àwọn ẹni yìí ṣe wá ní ọjọ́ yìí, torí gbogbo àwọn ẹni yìí ni wọ́n ti dàgbà. aṣọ ẹgbẹ́jọdá ló sì ń bẹ lọ́rùn gbogbo wọn, tó túmọ̀ sí wípé òde ìnáwó ni wọ́n ń lọ kí wọ́n tó bọ́ sọ́wọ́ ọmọ bọ́ọ̀yì. kábíyèsí Ọlọ́run, gbogbo àwa tá a fẹ́ wọkọ̀ ẹ ṣe já ṣọ́ra. àwọn ẹlòmíì orí títì ni wọ́n ti lọ dúró sí láti máa wọ ọkọ̀ tí ó gbé wọn. ó léwu púpọ̀ fún yín làwọn ìjọba fi máa ń pariwo yín pé ibùdó ìwọkọ̀ tí wọ́n ń pè ní gáréèjì ló yẹ ká ti mọ wọkọ̀ lọ ibikíbi tí a bá fẹ́.
torí tiwa náà ni àwọn ẹlòmíì wọ́n lówó lápò báyìí àmọ́ ọkọ̀ ọ̀fẹ́ ni wọ́n tún máa lọ wá lórí títì bí tọ̀hún ń bọ̀ wọ́n mọ juwọ́lẹ̀ fún àwọn obìnrin míì wọ́n tiẹ̀ mọ sọ yín pé báwọn ṣe fáyìn tó yìí táwọn kún fàyà kún nìyí àwọn ò lè dúró lójú títì káwọn má rẹni tí ó gbé àwọn lọ́fẹ̀ẹ́ ẹ̀ ń tanra yín ó dìgbà tí wọ́n bá gbé yín dé àjàalẹ̀ kó tó yé yín. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmi ní bí ọmọ bọ́yìí ṣe ń kó àwọn èrò wọ̀nyí wọlé bọ̀ bó ṣe rí mi ránṣẹ́ ó juwọ́ sí mi èmi náà sì tẹ̀ lọ́lẹ̀ fi kí i níbi tí mo wà bí ọmọ bọ́yìí ṣe kó àwọn èrò wọ̀nyí lọ fún àwọn ará bí yìí tàn nígbà tí ń jáde bọ̀ ó yà sọ́dọ̀ mi ó sì gbé báàgì kan fún mi ó ní oúnjẹ ló wà nínú rẹ̀ bí mo ṣe gba báàgì yìí lọ́wọ́ rẹ̀ kò tiẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ gbólóhùn tó pè jáde ní pé ire o bẹ́ẹ̀ ló ń bá tirẹ̀ lọ mò ń sọ sọ́kàn yìí pé oúnjẹ bíi ti báwo ṣé nǹkan tá a jọ sọ nìyẹn ni inú bí mi mo gbé báàgì yìí padà sí ọ̀dọ̀ ọmọbìnrin onítèmi yìí ìyẹn ọmọbìnrin tá a jọ wà nínú àjàalẹ̀ yìí ẹ wá bi mí lérè yín pé kí ló ṣẹlẹ̀ sí báàgì yìí nǹkan ṣẹlẹ̀ nínú àjàalẹ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní Ọ̀dẹ́bùnmi ní bí mo ṣe dé ọ̀dọ̀ onítèmi ìyá ọmọbìnrin tá a jọ wà nínú àjàalẹ̀ yìí mo kàn ju báàgì yìí sílẹ̀ lẹ̀ ni onítèmi yìí ní haufa kí ló ṣẹlẹ̀ kí ni ọmọ bọ́ọ̀ yìí sọ mo dá ọmọbìnrin yìí lóhùn ìpè rádaràdà báàgì tó gbé fún mi nìyẹn ó ní oúnjẹ ló wà nínú rẹ̀ onítèmi ní oúnjẹ bíi ti báwo ibo ló wà ṣó ti lọ ni mo dá a lóhùn mo ní ó ti tún kóra rẹ̀ lọ́jà rè onítèmi ní kò wá tó dájọ́ kankan fún ẹ pé òun padà bọ̀ mo sọ fún ọmọbìnrin yìí mo ní àní kò tiẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ rárá bó ṣe gbé báàgì fún mi tán ire o ní nǹkan tó sọ tó fi ń bá tiẹ̀ lọ ọmọbìnrin onítèmi yìí ní òkè tiẹ̀ jẹ́ ká tú báàgì yìí wò ná káwo irú oúnjẹ tó wà nínú rẹ̀ ẹ̀yin aráalé ẹ ò bí mi lérè yín pé kí ni wọ́n bá nínú báàgì yìí irú oúnjẹ wo ní bẹ nínú rẹ̀ bí n bá níná ń jó lérí omi ẹ̀yin ẹ pé kí n lọ kérú rẹ̀ wá mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmi ní bí a ṣe ń tú báàgì yìí a rí oúnjẹ nínú rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n lẹ́yìn oúnjẹ tá a rí nínú rẹ̀ yìí a tún rí irin pẹ́lẹ́sẹ̀ kan nínú rẹ̀ tí ẹnu irin yìí sì dàbí abẹ téèyàn lè fi gé nǹkan a tún rí ẹbu dúdú kan nínú báàgì yìí nígbà tí a wá tú báàgì yìí délẹ̀ a wá rí lẹ́tà kan nínú báàgì yìí ìyẹn ìwé tí wọ́n kọ nǹkan sí nínú lẹ́tà yìí ni ọmọ bọ́ yìí ti ń ṣàlàyé ń pè tó bá di ọ̀gànjọ́ òru tí gbogbo ilé bá ti sùn kí n bẹ̀rẹ̀ sí ní pe àwọn ọfọ wọ̀nyí ẹ̀yin aráalé ṣé kí n ka àwọn ọfọ yìí fún yín àbí kí n mọ́ kà á èyí tí mo kà lọ́jọ́ kìíní àná wọ́n ti sọ mí di lálùdé àwọn nǹkan tiẹ̀ ní Fádèyí olóró ni mí ṣùgbọ́n mi ò nítorí rẹ̀ kí n gé ọfọ yìí kúrò nínú ètò yìí ẹ jẹ́ kí n ka ọfọ yìí fún yín. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní Ọ̀dẹ́bùnmi ní àwọn ọfọ̀ tí ń bẹ nínú lẹ́tà yìí kò kúkú jọ mí lójú torí ọmọdé ni mí àwọn ọfọ̀ ọ̀hún ló lọ báyìí àjọná ni ó jà olùjọ́nà àjùmọ̀ná lọ́jà ẹ̀rìn olúpọ̀ òfó lọ́jà ẹranko gbogbo ohun tí ẹyẹ bá ké òun lọmọ rẹ̀ ń ké gbogbo ohun tí eku bá ti ké òun lọmọ rẹ̀ ń gbọ́ gbogbo ọ̀rọ̀ tí òkété bá ti bá ilẹ̀ sọ òun lòrìṣà ń gbọ́ gbogbo ohun tí ń bá sọ lẹ́nìí gbogbo rẹ̀ ní kó dàṣẹ oorun ní gbàtọwọ́ ọmọdé oorun ní gbàtọwọ́ àgbà àsùn fọnfọn báyìí ní tẹ́tà kí oorun máa kún gbogbo ẹ̀yin tẹ́ wà nínú àjàalẹ̀ yìí. ìgbésẹ̀ wo lọmọ bọ́yìí ní kí n gbé lẹ́yìn ọ̀fọ̀ yìí mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmi ní ọmọ bọ́yìí ni lẹ́yìn ọ̀fọ̀ yìí ẹ̀bù dúdú tó wà nínú báàgì yìí kí n fẹ́ sínú atẹ́gùn ó ní láàrin ìṣẹ́jú méje gbogbo ẹni tí ò tí ì sùn nínú àjàalẹ̀ yìí gbogbo wọn máa sùn lọ fọnfọnfọn ni ìṣẹ̀ṣe làgbà ó wá ń tẹ̀síwájú nínú lẹ́tà yìí pé lẹ́yìn èyí kí n kọrí sí yàrá tí wọ́n kọ ikú lèrè ẹ̀ṣẹ̀ sí yìí ìyẹn yàrá tí wọ́n ti ń gbẹ̀mí ènìyàn bí ẹ̀mí ẹranko ó ní àwọn nǹkan tí wọ́n fi dí ojú ọ̀nà yìí kí n kó o kúrò tẹ́ ẹ̀ bá gbàgbé aṣọ sẹ́yìn wá lọ yín pé ìyàrá yìí ò nílẹ̀kùn ó ní tí n bá ti kó àwọn nǹkan tí wọ́n kó sí ojú ọ̀nà yìí kúrò màá rí àgàsọ̀ kan tó lọ sókè kí n wá gun àgàsọ̀ yìí lọ òkè tí mo bá dé òkè irin pẹ́lẹ́sẹ́ tí ẹnu rẹ̀ dàbí abẹ tó wà nínú báàgì yìí òun ni kí n fi gé kọ́kọ́rọ́ tó wà lẹ́nu ilẹ̀kùn onírin yìí
ìyẹn tí n bá ti dókè ó ní tí mo bá ti ń gé kọ́kọ́rọ́ yìí kí n mọ wọ́n omi sí i kó má bàa pariwo. ọmọ bọ́ yìí wá kìlọ̀ fún mi nínú lẹ́tà yìí ń pè mo ní láti ṣọ́ra gidi gan fún gbogbo ohun tó lè pariwo. ó ní mi ò gbọ́dọ̀ fi ẹsẹ̀ gbá nǹkan kan nílẹ̀ tí yóò fi dún gbàùn. ó ní tí mo bá lọ ṣàṣìṣe pẹ́rẹ́ tí nǹkan kan bá dún gbàùn gbogbo àwọn ẹni tó ti sùn ni wọn yóò padà jí. ó sì léwu púpọ̀ fún mi. ẹ̀yin aráalé nǹkan tí ọmọ bọ́ yìí kọ sínú lẹ́tà yìí rèé. ọwọ́ ò láwa fi jẹ́ báyìí. ọ̀dà náà ẹ jẹ́ mú mi díẹ̀ náà mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmi ní lẹ́yìn tí a ka lẹ́tà yìí tán ọmọbìnrin onítèmi yìí ó ní ṣé kinní yìí lè yìn wá bí? mo ní má wọ́rì tó o bá mọ̀ tẹ́lẹ̀ ọmọdé lèmi gan fúnra mi tẹ́lẹ̀ kó tó di pé orí gbé mi wánú àjàalẹ̀ yìí. ọmọ akíkan kò sì gbọ́dọ̀ ṣojo tìwọ́ ní pé kí o ṣọkàn gírí kó o ṣọkàn akì má bẹ̀rù má fòyà. gbogbo bí mo bá ṣe ń rìn gbà ni kí wọ́n mọ tẹ̀lé mi. gbogbo bí mo bá ṣe ń gbé ẹsẹ̀ gbà ni kí wọ́n náà mọ gbé tẹ̀lé mi. ká mọ wá bẹ orí wa ń pé kó mọ́ gbàbọ̀dè kó sì wá jáde nínú àjàalẹ̀ yìí. ó yá bíṣẹ́ òpẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbáradì kó tó di pé ilẹ̀ yóò ṣù. mo sọ fún ọmọbìnrin yìí pé ìwọ kọ́kọ́ lọ wá ike kan kó rọmi sínú rẹ̀ ká má bàa gbàgbé torí òun ṣe kókó òun la mọ wọn sínú kọ́kọ́rọ́ yìí tá a bá ti ń gé e lọ́wọ́ tí kò fi ní pariwo. ọmọbìnrin yìí ló bá gbéra sọ láti lọ wá ike yìí. mo ní ó yá tètè mọ́pẹ́. ojú ogun la wà yìí. ẹ̀yin aráalé ẹ sì fàdúrà sí Ọ̀dẹ́bùnmi àti ọmọbìnrin yìí lẹ́yìn kí wọ́n lè ṣàṣeyọrí nínú àjàalẹ̀ yìí. kí ló wá ṣẹlẹ̀ nígbà tó di ògànjọ́ òru? mò ń bọ̀ àmójú ẹ̀rọ mi ṣẹ́wọ́ sí mi lókè lọ́hùn-ún. ẹ jẹ́ ń gbọ́ ohun tó fẹ́ sọ. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní Ọ̀dẹ́bùnmi ní bó ṣe di ògànjọ́ òru la bá gbéra sọ. níṣe ni ọmọbìnrin onítèmi yìí ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ wípé ṣé kinní yìí ó sì yìn wá báyìí. àmójú ẹ̀rọ mi ń taná sí mi lójú. ó wù mí kí n tẹ̀síwájú fẹ̀yìn aráalé ṣùgbọ́n àmójú ẹ̀rọ mi ti ń kìlọ̀ fún mi lókè lọ́hùn-ún. ó ti ń tanná rẹ́ẹ̀dì sí mi lójú ó ti ń tanná pupa sí mi lójú. gẹ́gẹ́ bẹ́ẹ̀ aráalé náà sì ṣe mọ̀ àkókò la máa ń lò lórí ètò yìí. ṣé kinní yìí yan Ọ̀dẹ́bùnmi àtọmọbìnrin yìí? ṣé kìí ṣe ìkọjá ààyè tí wọ́n ń kìlọ̀ fún wọn lọ́jọ́ kìíní àná rèé? ṣé wọ́n sì lè rí ìyàrá ikú lè rí ẹ̀ṣẹ̀ wọ̀ débi tí wọ́n ó fi gun àgàsọ̀ yìí lọ sókè? gbogbo ẹ̀ ẹjá pàdé lórí àkọ́tún ètò ní kòpẹ́kòpẹ́. ẹ kú ojú lọ́nà. Ìrírí Ayé TV àwa ni bàbá. mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí. tó bá tó kù níbẹ̀ ẹ tí ì darapọ̀ mọ́ wa nù. ẹ bá wa tẹ̀ ní kété tẹ́ ẹ bá ti tẹ̀ kò ní sí ń bẹ̀ mọ́. ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ìyẹn lórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 kẹ́ẹ̀tún mọ̀ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. mímọ fẹlẹ́ yìí ṣe lọ lọ́jọ́ tèmi mi ò ní lọ́dọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ́dọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ wò. ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o. Muhammadu Akóredé Akóredé tí gbogbo èèyàn pè ní ohun ìfẹ́ sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀. mo ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tààrùn. ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé. mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. ó dàbọ̀. Ìrírí Ayé TV ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n tí ń fúnni lóye.